A kú ojúmọ́ o. Àkójọpọ̀ ìròyìn ilé wa tó ń dé sétí ìgbọ́ gbogbo wa láti iléeṣẹ́ wa Àṣàkẹ́ TV Show àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ẹ gbọ́ kókó inú ìwé ìròyìn náà. Àwọn ẹbí àwọn ènìyàn tí àwọn agbésùmọ̀mí tí wọ́n jí gbé ní Kayama ní ìpínlẹ̀ Kwara ti pariwo síta o. Àwọn obìnrin tí wọ́n jí gbé lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìkọlù síbẹ̀ tí wọ́n pa odindi àwọn baálé ilé tó lé ní 200 tí wọ́n sì kó àwọn ìyàwó àti àwọn ọmọ wọn lọ. Àwọn aláboyún ibẹ̀ àti àwọn ọmọdé inú wọn wọ́n ti ń kú o. Àwọn ẹbí ará wọn ké gbàjarè síta ní ìlú Kayama Woro ní ìpínlẹ̀ Kwara. Bákan náà ni ọ̀gá ológun orílẹ̀-èdè yìí sọ̀rọ̀ o. Ó pariwo síta o, ìyẹn ni Christopher Musa, wípé ó ṣe ń ṣe o kí àwọn agbésùmọ̀mí kí wọ́n ṣe ìkọlù sí àwọn agbègbè kan nínú ìlú o, wípé wọ́n ti dá ọjọ́ ogun o, wípé ẹnikẹ́ni tí àwọn bá pa nínú àwẹ̀ yìí ọ̀run rẹ̀ ló ń lọ o. Àwọn agbésùmọ̀mí wọ́n fi lẹ́tà ránṣẹ́ sí iléeṣẹ́ ológun. Christopher Musa, ọ̀gá ológun, ti pariwo síta. Inú ìbẹ̀rù láwà báyìí o. A ò mọ̀ bóyá àwọn olóyún wa lóbìnrin àti ọmọ wa, a ò mọ̀ bóyá wọ́n ti kú àbí wọ́n ṣì wà láàyè. Ta ló sọ bẹ́ẹ̀ o? Ẹ̀yin ènìyàn wa, àwọn èèyàn àwọn ìdílé tí wọ́n kó èèyàn wọn ní ìlú Woro, àwọn mà lọ jáde o tí wọ́n pariwo síta létí gómìnà ilẹ̀ Kwara. Tó akínyìn onílé lóko lọ́nà lẹ́yìn odi pé ẹ káàbọ̀ sórí ètò wa Àṣàkẹ́ TV Show. Àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ̀yin ènìyàn wa, àwọn ìdílé tí wọ́n kó àwọn èèyàn wọn ní Woro, tí ẹ ò bá gbàgbé wípé àwọn agbésùmọ̀mí, àwọn ẹgbẹ́ bókobòko wọ́n wọ ìlú Woro lọ, ìyẹn ní Woro community ní Kayama local government ní ìpínlẹ̀ Kwara. Wọ́n kó àwọn èèyàn tí wọ́n ń wọ 176. Nísìnyí àwọn ìdílé náà ti jáde o. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pariwo nínú ìbẹ̀rù. Wọ́n ní àwọn ò mọ̀ bóyá àwọn olóyún wọn táwọn ní àti àwọn ọmọ kéékèèké tí wọ́n kó pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní àwọn ò mọ̀ bóyá wọ́n wà láyé àbí wọn ò sí láyé àbí wọ́n ti kú. Látàrí wípé àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí yóò sọ kankan mọ́. Kódà ìjọba gan wọn ò dún pínpín lórí rẹ̀ mọ́. Ṣe ni gbogbo ẹ̀ wá ń lọ ní ìrọwọ́rọsẹ̀. Wọn ò dẹ̀ sọ sí iye àwọn èèyàn tí wọ́n kó mọ́ nípínlẹ̀ Woro. Ó ti di ariwo báyìí o. Àwọn ẹbí náà ti jáde, wọ́n ti sọ̀rọ̀. Wọ́n ní ṣe ló dàbí pé ìjọba dákẹ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí tí ò sì sí kankan tí ó ti ẹnu àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí náà, ẹgbẹ́ àwọn bókobòko náà jáde. Wọn ò sọ sí àwọn èèyàn wọn tí wọ́n kó mọ́ tàbí kí ìjọba sọ̀rọ̀ pé báyìí la ṣe fẹ́ lọ gbà wọ́n o, wọ́n ti ń ṣiṣẹ́ lórí wọn o. Wọ́n ní bẹ́ẹ̀ ìjọba ò sọ kankan lórí ẹ̀ mọ́. Èyí tí wọ́n ń fa ìbẹ̀rù o. Àwọn ẹbí gan ti wá ń bẹ̀rù báyìí. Àwọn èèyàn àwọn agbègbè Woro wọ́n ti ń bẹ̀rù wípé ṣèbí tí agbésùmọ̀mí bá jí àwọn èèyàn gbé, wọ́n á pè padà wípé àwọn nílò iye mílíọ̀nù báyìí. Ó ní ṣùgbọ́n eléyìí wọn ò pè, wọn ò sọ, kódà wọn ò mẹ́nu bà. Ìjọba gan ò tiẹ̀ sọ ìgbésẹ̀ lórí ẹ̀. Ó ti wá fà o kí àwọn ará ìlú kí wọ́n wà ní ìbẹ̀rù bojo. Òun ló wá fà á táwọn ará ìlú fi ń pariwo pé ẹ wò ó, ṣé rí, ó ń dàbí pé àwọn èèyàn wọn tí wọ́n kó lọ lọ́jọ́ náà ṣe ló ṣeé ṣe o kí àwọn kan ti kú. Bẹ́ẹ̀ ni, nítorí gẹ́gẹ́ bí ìwádìí, àwọn olóyún ń bẹ nínú àwọn tí wọ́n kó yìí. Bẹ́ẹ̀ àwọn ọmọ wẹ́wẹ́ náà ń bẹ nínú wọn. Kódà kí àwọn agbésùmọ̀mí yìí tó kó wọn, ó ti kọ́kọ́ rẹ àwọn ènìyàn náà pẹ̀lú gbogbo wàhálà, ìdààmú, jíníjíní àti ìbẹ̀rù tí ó wà lára wọn nígbà táwọn agbésùmọ̀mí gbé wọn lọ. Ó ṣeé ṣe kó jẹ́ pé wọn ò ní pé mọ́. Ó ṣeé ṣe kó jẹ́ pé lára wọn yóò ti kú. Àwọn olóyún wọn yóò ti lọ. Àwọn ọmọ wẹ́wẹ́ wọn náà ó ṣeé ṣe nígbà tí wọn ò bá rí oúnjẹ gidi jẹ, ìyẹn nínú ibi tí wọ́n bá kó wọn sí. Bẹ́ẹ̀ tí wọn ò ráṣọ gidi wọ̀, tí wọn ò rí ìtọ́jú tó péye. Ó ṣeé ṣe kí wọ́n ti kú.
nítorí wípé ìjọba gan náà ò sọ síbẹ̀ mọ́ pé nǹkan báyìí ló kù wá kù o. fún ìdí èyí àwọn ará ìlú ti sọ ìrètí nù o. wọ́n ní àwọn ti ń sọ ìrètí nù báyìí nítorí wípé àwọn ò gbọ́ èsì kankan látẹnu ìjọba, kódà àwọn ò gbọ́ èsì kankan látẹnu àwọn agbésùmọ̀mí láti fi lè mọ gbogbo bí ó ṣe ń lọ. ìrònú ti ń dé bá wọn o. ìdí rèé tí wọ́n ṣe pariwo sí gómìnà ilẹ̀ Kwara létí pé ẹ dákun ẹ bá wa wá nǹkan ṣe sọ́rọ̀ yìí kí ó tó bọ́, nítorí wípé ó ṣeé ṣe o kí àwọn olóyún àti àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n jí kó papọ̀ lọ́jọ́ náà ó ṣeé ṣe kí wọ́n ti kú tàbí kí nǹkan kan ti ṣe wọ́n. tó ẹ tún jẹ́ kí n sáré gbé yín débẹ̀. ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn ẹgbẹ́ bókóbókó ni o àti àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí tó kù bí àwọn ẹgbẹ́ ISWAP àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níṣe ni wọ́n ti dájọ́ ọjà o sí àsìkò Ramadan, nítorí ìgbàgbọ́ wọn ni pé ẹni bá ti kú lásìkò yìí ọ̀run rere ló lọ o. ta ló sọ bẹ́ẹ̀? Defence Minister òun ló sọ èyí. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ̀yin ènìyàn wa? Chief of Minister of Defence wa ìyẹn Christopher Musa, ìyẹn Minister of Defence, wọ́n ti sọ̀rọ̀ o. ó ní àwọn agbésùmọ̀mí wọ́n ti dájọ́ ìkọlù sí àsìkò ààwẹ̀ Ramadan. ní ìgbàgbọ́ wọn ni wípé ẹni bá ti kú lójú ogun yìí ọ̀run rere ló ń lọ, inú àlùjànnà ni ó ń lọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn. ta ló sọ èyí? ìyẹn bàbá wa Minister of Defence ìyẹn Christopher Musa ni wọ́n sọ èyí di mímọ̀ o lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe ìpàdé closed door meeting, ìpàdé ìdákọ́kọ́ tí wọ́n ṣe pẹ̀lú bàbá Tinubu. ìpàdé náà sì dá lé lórí ètò ààbò kódà gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tó kù tó láàmìlàaka gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀. wọ́n ṣèpàdé náà fún bíi wákàtí méjì tí wọ́n sì ń sọ gbogbo bí ètò ààbò bí ó ṣe padà sípò ní ilẹ̀ òkè ọya lọ́hùn ìyẹn North East. ibẹ̀ ni Minister of Defence ìyẹn Christopher Musa ló ti sọ yìí di mímọ̀. ó ní ẹ wo gbogbo àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí bíi bókóbókó bíi ẹgbẹ́ ISWAP àti àwọn bẹ́ẹ̀ lọ. wọ́n nígbàgbọ́ pé àsìkò Ramadan yìí àsìkò náà ni ìjà náà jẹ́ kó wáyé dáadáa, nítorí ìgbàgbọ́ wọn ni pé ẹni tó bá ti pa sójú ogun lásìkò yìí inú àlùjànnà fìdáàsì ibẹ̀ ni ó ń lọ. bẹ́ẹ̀ èyí ni ìgbàgbọ́ wọn tó fi jẹ́ pé wọ́n fẹ́ fi ìtara àti tọkàntọkàn wọ́n fẹ́ fi jà, nítorí wọ́n gbàgbọ́ pé táwọn bá kú sójú ogun inú àlùjànnà làwọn ń lọ. ìdí rèé tó fi ṣetán láti jọ̀wọ́ ẹ̀mí wọn, nítorí wọ́n gbàgbọ́ pé èrè bẹ lọ́run fún wọn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe mọ àwọn ọmọ ogun wa ẹ mọ bàbá wa Christopher Musa, bàbá kò gba gọ̀jẹ̀ ni wọ́n yarí ni o. wọ́n ní ẹ wò ó gbogbo ìgbìyànjú wọn náà làwa náà ti ká, a dẹ̀ máa rí pa ṣiṣẹ́ gidigidi láti borí wọn. lóòótọ́ a ti ṣiṣẹ́ o torí a ti pa lára àwọn ọ̀gá wọn gangan. a dẹ̀ ti lé wọn ní gbogbo ibi ojú ìbọn tí wọ́n máa ń sá sí, gbogbo àwọn olórí wọn kọ̀ọ̀kan láti pa tá a dẹ̀ ti gba gbogbo ibi tí wọ́n máa ń sá sí mọ́ wọn lọ́wọ́. ṣùgbọ́n ìyẹn ò ní pé a máa sinmi o, a sì máa ṣe lọ títí tá a fi gba ilẹ̀ lọ́wọ́ wọn padà, nítorí bàbá Tinubu ti fún wa ní àtìlẹ́yìn tó pọ̀ o nínú iṣẹ́ yìí. kódà wọ́n ti ní kájọ ṣiṣẹ́ papọ̀. ìdí rèé tí gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n fi péjọ sọ́dọ̀ bàbá Tinubu ìyẹn ní ìlú Àbújá láti ṣe ìpàdé ìdákọ́kọ́ pẹ̀lú gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò pátápátá. ìdí rèé tó sì fi jẹ́ pé ilẹ̀ òkè ọya ni wọ́n ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìdájọ́, nítorí wípé àìmọye ìgbà gbogbo bẹ̀rẹ̀ ni ẹgbẹ́ àwọn agbésùmọ̀mí bíi ẹgbẹ́ bókóbókó bíi ẹgbẹ́ ISWAP gbogbo ibẹ̀yẹ ni wọ́n fi ṣe lé. ìdí rèé tó fi jẹ́ pé àwọn agbègbè bẹ̀yẹ ni wọ́n mójútó jù. bẹ́ẹ̀ wọ́n rí pé àwọn yóò ṣiṣẹ́ gidigidi láti fi rí pé
àwọn lé àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí kúrò lórílẹ̀ wa. tó àwa nínú jù báyìí lọ lórí ètò wa o Àṣàkẹ́ TV show àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Àṣàkẹ́ TV show ni o àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá òun ni ó jẹ wá lógún láfi kí n pé ó dàbọ̀. Àṣàkẹ́ TV show.